Ìlẹ̀kẹ̀ má já sílé má já síta. Ibì kan ṣáà ni ìlẹ̀kẹ̀ máa já sí. Àbí? Ẹ̀yin èèyàn mi, ẹ jẹ́ a bára wa sọ òótọ́ ọ̀rọ̀. Ṣé rí ọ̀rọ̀ wọn ń gbé ọmọ, wọ́n ń kidnap, wọ́n ń ṣe gbogbo ẹ̀. Ibi tẹ́ ẹ fojú sí, ọ̀nà ò gbà bẹ́ẹ̀ o. Ṣé rí, ẹ jẹ́ n bẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀ aláṣeyọrí. Nigerians, we never ready. Nigerians, we never ready. Ẹ máa fi ẹ̀tẹ̀ lẹ̀, ẹ máa palàpalàpà. Ẹ máa fi ẹ̀tẹ̀ lẹ̀, listen, ẹ máa palàpalàpà. The other day, I saw a video of people dragging the Ojude Oba. This time around, I saw a video of people dragging Eyin Alaseyori. Mo kàn rẹ́rìn ni. I was just laughing. Why don't we drag the president, the governor, the security minister, the people that are responsible? Why are we dragging celebrity? Or why are we dragging people that are doing events? Even for all we know, Yinka Alaseyori kọ́ ló máa lọ sínú igbó. Ẹ̀yin tẹ́ ń drag Yinka Alaseyori, majority of you, you are in your office working. Ẹ dẹ̀ sọ pé bring out our girls. Ibi iṣẹ́ lẹ́wà. Ìyà kò sí yàtọ̀ láàrin àwa àtàwọn celebrity yẹn. It's not their job. Ọ̀nà tó ní kálukú bá mọ̀ ló máa gbé. Àbí kí n ṣe lórí social media ẹ̀. Ìgbà tí Sunday Igboho jáde pé kán hàm o, kò wá complain. Sunday Igboho fẹ́ lù ìjọba ló lé nìkan má kó weapon fún. Ìgbà tí very dark man sọ pé kán dáwó, ó fẹ́ lù yín jìbìtì ni ẹ má kówó fún. Ìgbà tí Aláṣeyọrí sọ pé ká tún pray sí, ṣó yẹ kó sọ pé ká tún pray. Okay, Kilefe go, because I don't. Mo kàn wọ́n bí mi ti ẹ̀ dá sí. Ẹ wá búlí ọmọ ọlọ́mọ to the point pé ó wá bẹ̀rẹ̀ sí ń bẹ̀rù. Nǹkan tó sọ, ẹ jọ kí lẹ expect pé kó sọ. Wọ́n ti jọ jẹ lórí eréwé, wọ́n ti jọ mu lórí eréwé, wọ́n ti fi faṣọ eléwé bora àbí báwo ṣe máa ń sọ. These are their people. What are you expecting them to say? Níbi tó ti ìkòkò ọbẹ̀ wọn láwọn celebrity ni politician. So ẹ má rò pé they are the same thing with the poor masses. Ibi tẹ́ ti ń ṣe mistake ni. What are you expecting from them? What are you expecting? Ẹ má rò pé ó fọ́nì sí mi. Ẹ má máa rò pé celebrity they are like us. No, they are not suffering like the people. They know they suffer the way the people, the poor masses, they suffer. They be celebrity. They know they suffer. Ẹ gbàgbé. They know they suffer. The only thing wey they do na to enjoy, collect money, enjoy. This I saw that your Amusa's post now. She said, wọ́n ti sanwó advert fún. Ẹ ti bully àwọn colleagues àwọn, ẹ̀rù ń bà gbogbo èèyàn láti post anything. Ibi táwọn ti ń jẹun ní ṣáwọn ò tún ní make owó ni. If you look at it, lóòótọ́, gbogbo wa tá bá ti sọ̀rọ̀, talk is, Nigeria are fond of talking. More talking, less actions. The energy you used to be bullying celebrity, ṣé àwọn ní defense me àbáwọn lẹ vote fún? Ẹ ṣe lọ mọ́ àwọn tẹ vote fún. Ìyàwó àwọn ọmọ tó sọnù sí sọnù. Ìyàwó kí náà porúkọ ẹ̀? Ìyàwó ààrẹ yín. Òkọ́ ló sì lọ gbé àpótí ìbò tó sì lọ ṣe campaign. Ṣé ẹ̀yin ṣe máa sọ pé ráwọn àwọn mọ́dàsì ń bẹ? Tọ́ǹkì pé kó káàbọ̀. Àwọn tó yẹ kẹ́ máa drag, una no go drag them. Àwọn tí ò yẹ kẹ́ drag, lẹ máa drag. Àwọn tèkìtì, wọ́n kíyàwó ààrẹ yín wípé káàbọ̀, náà wá mọ́mọ́ bí díìsó lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ni. Lẹ́yìn ìgbà tó ń abduct àwọn obìnrin ló lọ sékìtì tó lọ ṣe campaign.
àwọn obìnrin Èkìtì, they were there. They were welcoming her. Pẹ̀lú ijó àti ayọ̀ àti ẹ̀rín àti gbogbo nǹkan náà fi ń welcome. You are dragging celebrity. Celebrity are just like you and I. The only difference is pé wọ́n wà popular. Àwọn náà wọ́n ṣe náà nìkan tó jẹ. Yínká Aláṣeyọrí tó ń bá àwọn politician ṣe. Tí ò bá bá politician ṣe, èèyàn mélòó ló pè ṣe bí pásítọ̀ kan ló ṣe kọ́ àwọn house ẹni ọjọ́ mẹ́ta pé owó tó ń charge ti pọ̀ jù. Tí ò bá bá politician ṣe, báwo ló ṣe fẹ́ jẹun? Ẹ rò ó dáadáa. Báwo ló ṣe fẹ́ jẹun? Èèyàn mélòó ló ń pè? Òun kọ́ náà sọ pé ó ń gba 7 million láti wá ṣe kínní ní church. Ṣé pásítọ̀ yẹn san? Wọ́n ní wọn ní. Kìtẹ́ ń ṣe Nigeria of today. Ibo lèèyàn ti fẹ́ kó 7 million lẹ̀. Ẹ rí pé DJ gan ló pọ̀ jù. Àbí káwọn kwaya church fẹnu wọn kọrin. Yínká Aláṣeyọrí kì í ṣe problem wa. Ṣé rí ara kí náà máa ń pè náà? Kéèyàn máa diversion. Ọ̀rọ̀ tó sọ is a good nǹkan tó bá mọ̀ ló máa pè náà. Ó ní ẹ jẹ́ ká gbàdúrà. Kò yé nǹkan tó fẹ́ ṣe. Nǹkan tí ò fi jẹ́ kó yé gọ́vnà gan. Ṣé bẹ́ẹ̀ rí gọ́vnà tí ò mọ nǹkan tó fẹ́ sọ? Tó tún yí láàrin ara wọn tó sọ pé Ṣèyí Mákindé. Láàrin politician wọ́n sọ pé Ṣèyí Mákindé ló jẹ́ kí wọ́n kidnap àwọn ọmọ yẹn torí pé ó fẹ́ jẹ president. Just imagine how dumb is it. Láàrin àwọn politician gan, they are confused. They don't know where this is coming from. They don't understand it. They don't know what to do. Wọ́n yí lé gọ́vnà lórí. Wípé torí pé ó fẹ́ jẹ president, ó fẹ́ ràn fún presidency. Wọ́n yí lé Ṣèyí Mákindé lórí. Kí lẹ wá ń yí lé Aláṣeyọrí lórí? Ọ̀rọ̀ yìí ó sọ sí ni lẹ́nu, ó buyọ̀ sí. People still have to live their life. Gbogbo èèyàn lè dáṣẹ́lẹ̀. Ẹ̀yin tẹ́ sọ pé kí celebrity kọ́ máa post 247. Gbogbo yín lẹ́ ń lọ bí iṣẹ́. Gbogbo yín lẹ́ ń lọ bí iṣẹ́ yín lójoojúmọ́. Ṣẹ́yìn dúró sílé ni àbẹ́ gbé placard ìgbà tó ní wọ́n fẹ́ protest. Mélòó yín ló fi ọ́fíìsì ilẹ̀ tó lọ protest? Okay, ẹ̀yin tẹ́ wà ń lo òyìnbó gan. Mélòó nu yín ni ò lọ bí iṣẹ́ tó lọ protest pé bring out? You think it's by tweeting? Nǹkan tẹ́yìn ò lè ṣe. You want other people to stop their daily life and do it. Can you do it? Èèyàn mélòó nu yín ló ti ṣe? Gbogbo alájókòó sórí social media táwọn sọ̀rọ̀ bring back. That is the only thing we can contribute. Aside that, life has still have to go on. Torí ebi máa pa àwọn èèyàn ní. Ṣé plane òfò ni? Ṣáwọn èèyàn ò jáde nínú Nàìjíríà ni? Ṣáwọn èèyàn ò travel ni? Ṣé ilẹ̀ oṣù? Ilẹ̀ gan ṣú, ilẹ̀ mọ́. Bẹ́ẹ̀ ni. Ilẹ̀ máa ṣú, ilẹ̀ máa mọ́. 15 days or 16 days. Ilẹ̀ ṣú, ilẹ̀ mọ́. Ọlọ́run wà lórí ìtẹ́ náà. Nǹkan táwọn pípọ̀ ẹ bá mọ̀ náà máa ṣe kí ni? Náà máa pe. Ẹ̀yin tí ò bá sọ̀rọ̀, ẹ̀yin lẹ máa jáde. Wọ́n sọ̀rọ̀, wọ́n lo voice, wọ́n ṣe kíní kan. Wọ́n tún lo voice sí pé ẹ jẹ́ àgbàdúrà. Ẹ tún búlì ẹ̀ kí ni problem yín gan Nigerians? Tó bá sọ̀rọ̀, ẹ máa ní wọ́n sọ̀rọ̀. Wọ́n tún sọ̀rọ̀ sí ẹ tún sọ pé wọ́n tún búlì ẹ̀ pé kó lọ bá àwọn people wọ̀nyẹn. Ṣebí ọ̀dọ̀ kíní Sanwó-Olú la ti ń rí Aláṣeyọrí. Ọ̀dọ̀ Sanwó-Olú ni. Ṣé Sanwó-Olú ni governor of your state? Tó bá tẹ̀ dáa kó lọ bá Sanwó-Olú, tó bá lọ bá Sanwó-Olú. Sanwó-Olú náà ń pe Ṣèyí Mákindé. Gbogbo wọn ló ń pera àbí ṣé a máa sọ pé kò sí anybody nínú wọn tó rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ni. I don't think the governor will want children to be in that bush. Mọ nǹkan tí governor sọ nìyẹn Ṣèyí Mákindé. Ó ní if it was left to me, òun máa san ransom. Ó ní but wọ́n ní wọ́n máa wípé àwọn ṣọmọ pé navy police tó wà lórí mata yẹn ó ti di terrorism matter. Ó ti di terrorism. So ọlọ́pàá, àwọn navy, àwọn sójà ló máa handle ẹ̀, kì í ṣe governor. Ṣé ti understand this? Ó dàbí nílùú òyìnbó tó bá sọ pé kán lọ san ransom, ta ló máa ń gbé ransom yẹn sílẹ̀? Ta ló máa lọ deliver ransom? Nínú fíìmù dẹ̀ máa ń wò. Ṣebí lára àwọn ọlọ́pàá yẹn wọ́n ti strap ara ẹni yẹn pẹ̀lú kinní.
wọ́n dẹ̀ máa ṣiṣẹ́ lọ lórí kinní yẹn, wọ́n máa wà nínú igbó. A lè sọ pé gọ́vnà wípé kò ṣiṣẹ́ fitafita, kò ń gan ò lè rọrùn sùn bó ṣe wà yẹn, ọkàn ẹ̀ ò balẹ̀, because at the end of the day wọ́n tún sọ pé torí pé ó fẹ́ jẹ presidency lọ ṣe lọ adult àwọn èèyàn. Mo ní where does that make sense? Kò sí ọkàn anybody tó balẹ̀. But instead of kí gbogbo wa help and bully ara wa and bára wa jà, how does it help the situation? Aláṣeyọrí ti apologize ń sìn, àwọn ọmọ yẹn ṣì wà nínú igbó, àtó sọ̀rọ̀ àti ò sọ̀rọ̀, àwa ta ti ń sọ̀rọ̀ láti ọjọ́ nǹkan. It doesn't help. That's why I say I don't talk about this, because we are not helping the matter. VDM sọ pé kán dáwó, ẹ sọ pé olè ni ó fẹ́ lù yín jìbìtì. Aláṣeyọrí ń kẹ́ ìgbàdúrà, ẹ sọ pé kó lọ bá àwọn gómìnà tó máa lọ ń bájó. Kò sí. Sunday Igboho ní kán kó weapon fún, wọ́n sọ pé kán má kó weapon fún, wípé fraud ni Sunday Igboho, scammer ni. So kí lẹ fẹ́ gangan? That is it. Iṣẹ́ ń lọ, kì í ṣe pé iṣẹ́ ò lọ, iṣẹ́ ń lọ, mi ò lè parọ́ fún yín. Ó pẹ́ jù, ó slow. Òun ni mo dẹ̀ sọ pé tí nǹkan bá ti le tó gbogbo bó ṣe le tó yẹn, ó ní ọwọ́ àwọn kò sí kí insider má wà mẹ́. Bọ́ ṣe ń dè náà ṣe ń tú. Bọ́ ṣe ń dè náà ṣe ń tú. Láàárín wọn náà ti ń dè náà ti ń tú. Torí ẹ̀ níṣẹ́ yẹn fi le bẹ́ẹ̀ yẹn láti kó àwọn ọmọ yẹn jáde. Ó ní nǹkan tó ń tọrọ lọ́wọ́ gọ́ọ̀mẹ̀ntì. Gọ́vnà ò dẹ̀ lè ṣe, gọ́vnà fẹ́ ṣe, àwọn sójà, àwọn military wọn ò ní jẹ́ kó ṣe torí pé àwọn ló ń handle matter yẹn. Ó dàbí ń lo òyìnbó ni. Tó bá sọ pé wọ́n rọ̀bù báńkì, wọ́n kó àwọn èèyàn àṣọ stage. Ṣé president máa wọ bẹ̀ lọ, á sọ pé òun fẹ́ lọ gbà wọ́n lẹ́ni, àbí gọ́vnà máa wọ bẹ̀ lọ? Àwọn ọlọ́pàá náà máa fílẹ̀, wọ́n máa kó àwọn ọlọ́pàá, FBI, CIA, SWAT, gbogbo wọn náà máa kó síbẹ̀. Àwọn ọlọ́pàá náà ló máa ṣiṣẹ́ yẹn tó máa release àwọn people yẹn. Àwọn ọlọ́pàá ló máa ṣiṣẹ́ yẹn tó máa release àwọn people yẹn now. You will not see anybody, including the president, kò ní síbẹ̀, kò sí anybody ńbẹ̀. Wọn ò ní yọjú. The governor of each state, kò sí anybody tó máa yọjú. Kò sí. But you don't understand. Gbogbo tí Nigeria, let them do what they have to do. The governor even said it, pé left for me, I'm ready to pay the ransom to collect those children, but they won't let me. They won't. Anybody ló ṣe ń sùn lálẹ́, ṣé ẹ̀yin ò sùn ni? Ṣé ẹ̀yin ò sùn? Ẹ̀yin ò sùn ẹ jí. Àbẹ́ ẹ̀ lọ bí iṣẹ́. So kí wá ní ìyàtọ̀ ẹ̀yin àtàláṣeyọrí? Nǹkan tí mò ń béèrè nìyẹn. Ẹ̀yin ò lọ bí iṣẹ́. You are dragging celebrity. Ṣaláṣeyọrí lè wọgbọ́ ni. Ṣé ẹ̀yin ò sùn? Ẹ jẹun. Ẹ lọ bí iṣẹ́. Àbẹ́ ẹ̀ tún dóra yín. At the end of the day, there's nothing we can do. But let's keep lending out. Tí very dark man tó jókòó sí China, kó lọ Naija, kó wọgbó lọ, kó lọ máa wá wọn mọ́. Kì í ṣe pé it's not by kó jókòó sí China kó máa ṣe kínní. It's still the same thing. We are all not helping. We talk about it. At the end of the day, nothing is being done. Either we like it or not, we are going to let the people that can enter for it. Protest lásán, èèyàn mélòó yín ló lè ṣe. Protest lásán. Tá bá sọ pé ṣẹ́yìn ilé wọgbó lọ kẹ́ lọ máa wá wọn mọ́ ni. Ẹ kàn kígbe. Ṣé ẹ̀yin ilé wọgbó lọ kẹ́ lọ máa wá wọn mọ́? It's not like kéèyàn máa make him out. Nǹkan tí mo sọ fún yín pé mi ní máa dá sọ̀rọ̀ yìí nìyẹn. Let them do what they have to do. Àwọn bára wa jà. Only anything. Nigeria, you never ready. Aláṣeyọrí ní kó gbàdúrà. Wípé kí everybody gbàdúrà, ká bẹ̀rẹ̀ sí gbàdúrà. Mo rí àwọn aláwo náà. Àwọn kan gbẹ́bọ, wọ́n ṣètùtù. Àwọn kan wọ́n bu nǹkan kan sọ́wọ́, ẹ̀yin tún drag wọn. Ṣé bí nǹkan tí èèyàn bá ní lèèyàn máa fi defend níbi tó dé ìbáyà àti ẹ̀mọ́ anything that can bring out the children. Ẹ tún drag wọn pé rádaràda náà ń ṣe. Kí lẹ̀yin? Kí ni ìwọ rí ṣe? Kí ni ìwọ rí ṣe? Sometimes wọ́n máa ń wò pé Nigerians ẹ kàn like wailing lásán ni. Ariwo nìkan lẹ máa pa. Kò sí nǹkan kan. Ẹ lè ṣe nǹkan kan. Dragging celebrity pé ṣó yẹ kán polówó ọjà. Kí náà máa jẹ? Tó bá tún wá tọrọ owó, ẹ̀yin náà lẹ máa sọ pé àwọn ò lè ṣiṣẹ́, olè ni wọ́n. Gbogbo ọjà tó ti advertise tó ti sanwó ẹ̀ fún wọn, ṣé wọn ò ní ṣiṣẹ́ wọn ni? They are all afraid to talk. Àwọn ò sí láàrin bandit, ẹ̀rù ń bá wọn. Tó bá tún wá tọrọ owó, àwa la máa bú wọn pé ìgbà tó ń ju bọ́ndùn party, ìgbà tó ń ṣe kinní kan. Ẹ̀yin dẹ̀ ń lọ bí iṣẹ́ ẹ̀dẹ̀ fẹ́ káwọn ṣiṣẹ́ tiwọn. Celebrity ni wọn online iṣẹ́ wọn wà. They have to work.
àwọn kankan wà, àwọn fíìmù kankan wà, ẹ wo fíìmù Fathia Balogun yẹn, time náà fún nínú cinema, she was being timed, ó ní how many days, ó lè jẹ́ 1 month náà fún cinema tí fíìmù yẹn máa fi play, so ṣé kò ní advertise ẹ̀ tí mo 1 month yẹn bá lọ sọnù kí ló máa jẹ́? Gbogbo owó tó run sí fíìmù yẹn ó ti lọ dànù nìyẹn, gbogbo owó tó run sí fíìmù yẹn ó ti lọ dànù nìyẹn. Ibo ló ti fẹ́ gbẹ fíìmù dáadáa mọ̀ ń sìn báyìí pé gbogbo celebrity yẹn wọ́n máa ń ṣe kíni, wọ́n máa ń yáwó ṣe fíìmù ni, á jẹ gbèsè, kò ní tún ní rí fíìmù yẹn. Ẹ wo, ẹ ṣọ́ra yín o, ẹ fà wọ́n pípọ̀ wọ̀nyí lẹ́ o, in as much tí wọ́n ń lọ bí iṣẹ́ tiẹ̀ tó lọ ń gbowó ẹ̀, jẹ́ káwọn náà ṣiṣẹ́ tiwọn. Ẹ dẹ̀ fi ìjọba sílẹ̀ àbí kẹ́ fi àwọn security yẹn sílẹ̀ kán lọ ṣe kíni, kán lọ ṣiṣẹ́ wọn, àwọn yẹn dẹ̀ ń ṣiṣẹ́ wọn. They will bring out those children. Láàárín wọn náà ti ń gbà bọ̀dé fúnra wọn, ó máa ní insider nú láwọn àwọn ọ̀gá military yẹn, bó ṣe ń de kíní iná ṣe ń tu, torí ẹ̀ ṣé Nàìjíríà máa ṣe nǹkan tì ní? Ẹ mọ bí kíní wá ṣe rí ni, we have one of the best military kíní in the whole world, ẹ mọ̀ ṣá, but insider job ni kíní, láàárín ara wọn náà ti ń dè tán tu. Ẹ dẹ̀ wá ń kanra mọ́ celebrity, ẹ̀ ń kanra mọ́ gbogbo wọn, ẹ̀rù wá ń bà wọ́n wọlé lójú àwọn tẹ̀lé bùlíṣà. Kí ló dé? Gbogbo ti yín ìjà kẹ́ bá tèèyàn jẹ́ ni. Tó bá dẹ̀ jẹ́ pé gbogbo yín ẹni aláṣeyọrí ló ń jó pẹ̀lú Sanwó-Olú, ṣé tí wọ́n bá rí Sanwó-Olú ẹ̀ ní ya fọ́tò pẹ̀lú ẹ̀? Àwọn celebrity lásán ẹ̀ kì í ya fọ́tò pẹ̀lú wọn ni. Tí wọ́n bá débi táláṣeyọrí yẹn wà, tó bá rí Sanwó-Olú bẹ́ẹ̀ ṣe máa dá dìdìrìn nìyí o, tẹ́ ẹ̀ ní lè sọ̀rọ̀. Bẹ́ẹ̀ ṣe máa dá dìdìrìn tẹ́ ẹ̀ ní lè sọ̀rọ̀ ni. Ẹ̀yin tẹ́ ẹ̀ gbádùn. Nǹkan tí mi kì í fi ń dá sí kíní, hypocrisy Nigerians ó ti pọ̀ jù. Nǹkan tó lè ṣe tó dẹ̀ ń drag èèyàn, ìwọ jókòó sínú ọ́fíìsì ẹ̀, òun drag àwọn èèyàn pé kọ́ lọ máa protest, òun drag àwọn èèyàn pé kọ́ lọ máa ṣe kíní, kọ́ máa ṣiṣẹ́ tiwọn, ìwọ dẹ̀ ń lọ bí iṣẹ́. Ó ga o, ẹ mojú àwọn tẹ̀ ń ṣe sí ṣá, ìgbà tí orí yín ò ní fẹ́ burú ẹ̀ wá ṣe sí mi. Ẹ wo ẹ̀yin èèyàn, it's just annoying. Àwa wà lóyìnbó, à ń ṣiṣẹ́ wa. Ẹ jẹ́ káwọn náà tó wà Naija lé fún wọn already, ẹ jẹ́ kán ṣiṣẹ́ tiwọn náà, ìgbà tí ń ṣe pé àwọn ló máa wọnú igbó. Àwọn tó wà nínú igbó tó fẹ́ lọ gba àwọn ọmọ yẹn wọ́n ti wà ń bẹ̀. A máa create awareness ní kì í ṣe pé ká tún máa bára wa jà. This is the time for us to come together. Tó bá yẹ pé àdúrà ló mọ̀ ọ́ gbà, ẹ jẹ́ àgbàdúrà. Tó bá yẹ pé ẹbọ ló lè gbé, ẹ jẹ́ àgbẹ́bọ. Tó bá yẹ pé Ògún ló lè pè, Ifá ló lè pè, let's call everything that everybody believe in. Because mo mọ̀ pé most of you dẹ̀rẹ̀ tán bá sọ pé ó yá ẹja wá wọgbó lọ ká lọ wá àwọn ọmọ, gbogbo yín máa sá padà ní o. Ẹ wò, kò jẹ́ bó ṣe jẹ́ jàre.